bàbá Farouk figbe ta o ẹ̀yin èèyàn ó pariwo fáyé bẹ́ẹ̀ ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Dr. Oriyomi Hamzat wípé ọmọ tó ń fi owó àágùn tọ́ pọ́mọ yìí ti yàyàkuyà mọ́ òun nígbà o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọmọ ọdún 14 tí wọ́n mú lọ sọ́dọ̀ ẹ̀ kó lọ kọ́ṣẹ́ ó sì ń bá ń hùwà kò tọ́ ọkùnrin sọ́kùnrin nítorí Ọlọ́run ó ti dojú tẹbí dojú tara dojú tó júlùmọ́ ẹ̀yin èèyàn ẹ wò ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o. bàbá ẹ fi ilẹ̀ sẹ́ ó ti tú bàbá tú. ni wọ́n ti máa ń bá a sọ̀rọ̀ lórí ìgbésí ayé akọsákọ torí pé kò wá ráyè wọ́n máa bá a sọ̀rọ̀ wọ́n máa sẹ́ndì oríṣiríṣi fídíò sí nípa akọsákọ kálí olóòrẹ́ tó lọ́rẹ̀ẹ́ dáadáa tóun náà máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ó lè má kó sínú inú sáàgó tó kó àìsí àti bàbá ń sọ̀rọ̀ nípa Farouk wọ́n ní kò lọ́rẹ̀ẹ́ báwọn ń ṣènáwó nú ẹbí kò ní wá òun àti iṣẹ́ ẹ̀ ni ìgbà míì lónílẹ̀sì máa kó bá yé èèyàn òun nìkan ni ní tí ẹ kó kí wọ́n introduce ẹ̀ sí wọ́n padà introduce sí now Farouk ó ní orí fóònù ẹ̀ bóun ṣe. lọ́wọ́ sí lọ́wọ́ jáde lẹ́nu pẹ̀lú tọ́lọ́ gbé kọlu lẹ́sìn. bàbá ó ti tó ẹ̀ẹ́dọ́mọ yìí bí ìyá kan ló ń ru oyún ẹ̀ tún gbọ́ wọ́n la ikùn rẹ̀ tó fi gbọ́mọ yìí jáde ni. kò sẹ́ni tí ò dáwọ́ fún mi lólùwọ́. ní olúwo ńlá. kò sí wọ́n gbé pólíbàgì torí ọmọ tó gbé lọ yẹn. ayayay. wọ́n gbé pólíbàgì fún mi ní nígbà tí kò rówó san. tí ò rówó san. bẹ́ẹ̀ ni wọ́n gbé pólíbàgì fún mi ní. ọmọ òun náà ló wá gbé sálọ yìí Mr. Túndé Raphael. bọ́mọ ṣe wá ń bọ̀ láti skul náà pìkì ọmọ nílẹ̀ tán dẹ̀ gbé ọmọ yẹn ìgbà náà mo sáré wá síbí. ọ̀dọ̀ ta lọmọ yẹn ń gbé ẹjọ́ ń gbé náà ọ̀dọ̀ mi. nílé tó mọ̀ yẹn àbí. bẹ́ẹ̀ ni ilé tó mọ̀ yẹn ó wá lọ dúró sí ọ̀nà ibi tọmọ yẹn máa ń gbà bọ̀. ó mọ skul tọmọ yẹn náà ń lọ. ó mọ skul tọmọ yẹn ń lọ ó ti wá dúró sí ọ̀nà ibi tí tọmọ yẹn máa gbà bọ̀. tọmọ yẹn máa bọ́mọ yẹn ṣe rí i bóyá ó ṣẹ́wọ́ sí ni àbí ó kàn gbé ni mi ṣáà máa rìn yẹn ṣáà torí èmi ti ṣiṣẹ́ lọ. skul tọmọ yẹn lọ jìnnà sílé. kò jìnnà rárá kò jìnnà sí ilé rárá torí wọ́n dẹ̀ pọ̀ gbogbo àwọn ọmọ tó wà ní around yẹn skul bẹ̀yẹn náà máa ń lọ ó ní kò jìnnà wọ́n máa jọ wọ́n pọ̀ tán máa ń rìn bóyá bó ṣe rí ló ṣe sọ̀kalẹ̀ àbó ṣẹ́wọ́ sí mi ìmọ̀ láti gbà yẹn mọ́ kò pè mí mo dẹ̀ ń try tí nọ́mbà wọn bá ti lọ báyìí wọn ò ní gbé kọ́ mi. jáde pẹ̀lú pé rẹ̀ jọ jáde pẹ̀lú pé. ó jáde kún òun ilé pẹ̀lú pé bàtí pé yẹn ti pọ̀ jù. ẹ ti get jáde pẹ̀lú pé yìí láàárọ̀ kùtùkùtù níwà èmi dẹ̀ lọ sí mosque láàárọ̀ jẹ bí mi sì sọ ẹ̀ táyà mo kàn jáde ní tèmi ni mo lọ sí mosque. ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé wà á nù yàrá. mo kàn jáde ẹ̀yin sókè díẹ̀ sí. mo kàn jáde láàárọ̀ èmi kàn lọ sí mosque ní tèmi ni so ìgbà tí màá padà láti mosque mo bá níwájú ta next mo wọlé báyìí náà kàn wọlé ni ó dẹ̀ píkì aṣọ àti brush àtàwọn ọjà tó gbé dání so ó dẹ̀ jáde lọ. eléyìí mà tún gbẹnu tán ẹ̀yin èèyàn Farouk ń bọ́ ọmọ ọdún 14 ó ń bá a ṣeré gele ọkùnrin sọ́kùnrin ni o kọ́lọ́ má jẹ́ ká fọmọ lọ́kọ́ṣẹ́ ń bò míì kó dọ̀ràn mọ́ wa nígbà ẹ wò ó bàbá àtìyá ọmọdé yìí wọ́n forúkọ bò láṣìírí torí pé kí ni ọ̀rọ̀ eré gele yẹn wọn ò fẹ́ kó tú àṣírí wọn sí gbòòrò ayé àmọ́ bàbá àtìyá ọmọdékùnrin yìí ọmọ ọdún 14 yẹn wọ́n lọ mú ọmọ wọn lọ sọ́dọ̀ Farouk pé kó lọ kọ́ṣẹ́ télọ̀ làwọn yóò bá travel kó tó di pé wọ́n dé wọ́n ti rí i pé Farouk ti ń ti nǹkan bọ̀ látẹ̀yìn wọ́n fẹ́ bà yí ọmọ yẹn jẹ́ ọmọ 14 years eléyìí gbẹnu tán o ẹ̀yin èèyàn ẹ gbọ́rọ̀ lónìí Farouk bẹ̀ sí ń jábọ́ ló bẹ̀ sí ń ré bọ̀rọ̀ ló ń wá ọ̀nà láti defend ara ẹ̀ àmọ́ ibo lọ̀rẹ́ padà fìdí gúnlẹ̀ sí gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. èkejì ẹ̀wẹ̀ Deborah Babalọ́lá ó mà fi gbé ta ó ní Túndé Raphael ọkọ òun wípé ó ti lọ jí ọmọ òun gbé o ọmọ táwọn méjì jọ bí papọ̀ pó lọ sí skul ẹ̀ lákòókò ìgbà táwọn ọmọ yẹn ń jáde ó ti mọ̀ gángan bí tọmọ yẹn máa ń gbàdé láti skul wọ́n ní bọ́mọ yẹn ṣe ń bọ̀ báyìí ló ṣẹ́wọ́ sí i
láti ọjọ́ yẹn báyìí títí di àkókò yìí wọn ti fojú gan ní Jeremiah o. Túndé Ráfẹ̀ ti jí Jeremiah o. Ó sì sọ pé Togo lòun ti fẹ́ arákùnrin yìí bó tilẹ̀ jẹ́ pé ìlú Ìbàdàn làwọn méjì ti jọ pàdé àmọ́ ọmọ Togo ni ọkọ tó fẹ́ o. Ó ní dájúdájú yóò sì ti mú ọmọ yìí pa lọ sí Togo. Ó lóun ò sì rántí Togo pé torí ẹ̀ka péré làwọn jọ dé Togo rí. Yóò sì ti pọ́dún 10 gbáko báyìí táwọn ti lọ síbẹ̀ ń gbà yẹn pé kódà òun ò kàn tiẹ̀ lè mọ ọ̀nà débẹ̀ mọ́ rárá gan báyìí lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìgbẹ́nu tán gbọ́ nǹkan lónìí lórí Kókórò Alátẹ eléyìí tí mo bá yín mú wá lónìí. Kẹta ẹ̀wẹ̀ ọ̀gbẹ́ni kan fi gbé ta o. Ó ní Gàníyàtù Àbọ̀lọ́rẹ́ pókànsá dédé ló bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa pẹ̀lú ọmọ òun bóyá ń lu ọmọ ẹ̀ ní bí ń ṣépè fún ni bí nǹkan. Ó lóun bá yarí mọ́ lọ́wọ́ pé irú játijàti wo nìyẹn pé kó kẹ́rù ẹ̀ báyẹn kúkú ọ̀nù lé. Ó ní kóun tó ṣẹ́jú pẹ́ pé ìyàwó òun sì kẹ́rù jáde nù lé pọ́jọ́ kẹta lélẹ́yìí báyìí tóun ti gan ní ẹ̀ last. Ó ní kò padà wá sínú ilé yẹn mọ́ pé òun sì ti ń ṣàárò ẹ̀ pé kí ìyàwó òun dáhùn kó dábọ̀ kó foríjì òun kó máa padà bọ̀ wálé bó ló ṣe jẹ́ bó náà lòun náà ṣe tó fi di pé ó ń lé ìyàwó kó ń lé. Bẹ́ẹ̀ náà sọ pé kò kí ń ṣègbà àkọ́kọ́ àbí gbà ẹ̀kejì àbí gbà ẹ̀kẹta ẹ̀kẹrin rèé tó ti máa ń sọ orúgbó lòun báyẹn síyàwó ẹ̀. Ó ló ti máa ń jáde kó ń lé báyẹn tẹ́lẹ̀ tó yẹ pé títí ìrọ̀lẹ́ ọjọ́ kejì inú rẹ̀ ó ti rọ̀ yóò padà wálé. Ó ti wá di lemọ́lemọ́ ó ti wá lọ báyìí finally kò wá padà mọ́ òun náà ti ń ṣàárò ìyàwó rẹ̀. Ṣé báyìí náà ló nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó ló bẹ̀rẹ̀ sí ní kó máa kẹ́rù jáde kó nulẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń da yín lágara ẹ jẹ́ ń kó àwọn fọ́nrán yẹn wọlé kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ torí pé kíni àwọn ilé tí mo gbé wá fún yín lónìí ó kẹnu ó fẹnu kódà ó tún lọ́ọ̀rìn. Mo gbóṣùbà káre fún Alhaji Dr. Oriyomi Hamzat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ètò Kókórò Alátẹ lágbára Ọlọ́run ọba Èdùmàrè yóò máa jẹ́ yín ṣe bẹ́ẹ̀ sì ní iléeṣẹ́ yín ò ní jóná láéláé. Ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbẹ́tọ̀ àdúrà mi láì dá yín lágara. Ẹ já sáré kán sínú agbami ètò ọ̀hún kẹwàá gbà wọn rọ̀ ọ̀hún lóní sàn-sàn. Ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ̀ ń so níbẹ̀. Bàbá ẹ ti ń sunkún. Ẹ ti ń sunkún ẹ ṣọ́ra pẹ̀lú omi ojú ẹ dákun. Bàbá ẹ filẹ̀ sẹ́ ó ti tutù bàbá tu ẹ. Bàbá ọ̀la lọ́jọ́ bí ọmọ yín báyìí. Bàbá ẹ má sunkún ma ṣé òun làkọ́ bí yín ni ẹ̀kọ́ ń bọ̀ ni ṣé ẹ mọ̀ pé ó nírú wàyí lọ́wọ́ tẹ́lẹ̀ ni. wọ́n lẹ́tẹ̀lẹ̀ kọ̀ọ̀sẹ̀ tí ò jẹ́rìí ẹ̀ lọ́dúgbò kí n jáde olóòrè kankan tí wọ́n wá nù lélójú ọ̀yà mi lẹ́nu mo ṣe ń wọlé lálẹ́ ní bàbá ìdè láti bí ọ̀sẹ̀ kan mo ti travel mo fẹ́ wọlé bọ́ra alẹ́ ní ẹlẹ́lẹ́ kan wà mẹ́ta ni mo fi yọjú sí wọn bọ́ra alẹ́ gan nù lé ó ń yà mí lẹ́nu ọmọ rẹ̀ mi gangan ọmọ tẹ́sípẹ̀ lọ́rẹ́ mi bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọn ò sọ̀rọ̀ ẹ̀rí ọmọ yìí gan inú yàrá mẹ́rẹ̀ nínú ilé mi ń tilẹ̀kùn yàrá mi rí àbíṣẹ́ rọ́mú pa kò síbi tí mo èèwọ̀ ń bẹ omi mi ní àmú wọ́n lọ ṣáàjì yàrá mi mú tilẹ̀kùn yàrá kankan rí inú ilé mi ní kọ́lọ́fín kankan níjọ́ yà mí lẹ́nu èsì mo lọ lé ilé kan rí àbí tí mo fọ́ ní kan lórí pé gba àgbọ̀mọ̀ nígbà lẹ́yìn kí n gbẹ lọ àbí kí n mọ̀ máa ṣe ẹyọ mẹ́rin tí bá láti dìdájí ní mú tẹ̀sùn bá mi mò ń gba mọ́sìkì lọ́nu ń bá lẹ́yìn tó bá ọmọ ìbáṣẹ ìyàwó mi ní máa bá wọn parí ìjà pé èyí náà mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí ẹ bá sọ fún mi ní ayé ìjọ́ nìyẹn máa erúgbà táwọn kọ́sẹ́ ní ẹ máa tì mọ́ wa á máa sìn tẹ́ ẹ̀ bá ti lè fún wa lówó wọn ò ní fẹ́ dúró kọ́sẹ́ mo ní báyé ṣe gbà ní ìsinú máa sì máa wọn máa ṣe rẹ̀ máa fi sẹ́wọ̀n wọn ni tí wọ́n bá ṣe ń tí ọ̀dà èèyàn máa fẹnu bọ́ máa wípé tẹ́ sí ọ̀dà nǹkan kan gbà bí mo sì máa bá fọ́nù lọ́wọ́ fọ́nì sí mi pẹ̀lú tó ṣẹlẹ̀ dé sí aṣọ wọn ló dìjà wọn lé láàrin àti wọn àti kọ́sọ́mà pé aṣọ kan dìjà mo tó pè ní ṣojú ẹni mo ní gbọ́ta ni wọ́n rẹ̀ jọ fàṣẹ fanfàṣọ mo sọ fún ọ pé ẹni tó bá bá rẹ sọ tí ò bá fún ọ lówó tí n bá ní ló máa fún ọ má bá yé jà lọ́wọ́ yà mí lẹ́nu pẹ̀lú tó lọ gbé kọlù léṣe
àtẹ wá gbọ́ tóun náà sọ pé bẹ́ẹ̀ ni. ìtàbí náà ni wọ́n ti làmọ́lẹ̀ fún mi pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́ ni pé kí ni ìyá ọmọ ìgbà mi rí wọn rí aṣọ ọ̀run wọn mo fi ní sára kójọ ni aṣọ tí ẹ wọ̀ yẹn aṣọ kìíní àjọ̀dá àdúgbò ni mo fi ní sára kójọ ni màmá rẹ̀ lè mọ̀ mí mọ̀ wọn gbogbo ọmọ ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn ọmọ rẹ̀ mi ìdẹ́ni àkàmọ̀ àwọn obìnrin àgbàlagbà gan tí wọ́n tó wá fojú ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ pé tẹ́tọ́ jẹ́ télọ̀ tẹ́ yẹ pé iṣẹ́ tó wọ́n máa wọn yóò mọ̀ tẹ́ tó wá máa fojú ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n wà lára wọn lọ́rọ̀ lẹ̀ lẹ́yìn kí n kàn dé àwọn iléèwé lélẹ̀ oníwà akọ́ṣẹ́ ibo ìyàwó mi oníwà akọ́ṣẹ́ ni pé wọ́n fẹ́ mọ̀ pa àwọn ìtí rẹ̀ yẹ pé kò sásọ obìnrin tí ò lè rán kò sásọ ọkùnrin tí ò lè rán kì í sọ̀dọ̀ obìnrin ló ti kọ́ṣẹ́ mi gá tóbi mo sọ̀rọ̀ fojú sẹ́ ní ọ̀dọ̀ ẹlòmíì ní ó ní rárá dádì mi ó ní tó bá wọ aṣọ lórí tẹlifíṣàn rẹ̀ tó bá snap ẹ̀ yóò rán aṣọ yẹn bí òrírí yóò rán ló wá yà mí lẹ́nu pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tó lọ rí dánwò fún mi àkóbánilé fún mi náà ọmọ ọdún bá ti fi jẹ́ ni jẹjẹ mi mọ̀ ń lọ ìgbé ìbáyé jà ládùúgbò jẹjẹ mi mọ̀ ń lọ kọsẹ̀ tó ti sọ pé fọ́bọ̀ jà ládùúgbò rẹ̀ mi ìbáyé jà owó mo ní àsìkè mo ní ní títí lọ rẹ̀ máa báyé jà ládùúgbò ẹjọ́ tó mi ó wà ń bí ọ̀gá tó lórí kádé wọ́n máa bàbá ó ti tó ẹ̀yin òbí wa sẹ́rí àwọn ọmọ tá a bá tí ẹni tí ò bá tí lọlé ọkọ àbí tí ò tí ní ìyàwó kódà bó ti lọlé ọkọ tó ti níyàwó tó ti lọ́kọ. ẹ dákun ẹja máa súnmọ́ wọn dáadáa ká máa béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àwọn ìlàkọjá. ìgbà tí bàbá ń sọ̀rọ̀ nípa Farouk wọ́n ní kò lọ́rẹ̀ẹ́ báwọn ń ṣènáwó nú ẹbí kò ní í wá òun àti iṣẹ́ ẹ̀ ni. ìgbà míì lónílẹ̀sì máa kó bá yé èèyàn òun nìkan ni. ìtì ẹ̀ kó wọ́n introduce ẹ̀ sí wọ́n padà introduce sí. now Farouk ó ní orí fóònù bóun ṣe máa ń pósì tó máa ń ṣègbà tó máa ń ṣàwo orí fóònù ni wọ́n ti máa ń bá a sọ̀rọ̀ lórí ìgbésí ayé akọsákọ torí pé kò wá ráyè wọ́n máa bá a sọ̀rọ̀ wọ́n máa sẹ́ndì oríṣiríṣi fídíò sí nípa akọsákọ kálí ó lọ́rẹ̀ẹ́ tó lọ́rẹ̀ẹ́ dáadáa tóun náà máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ó lè má kó sínú inú sáàgó tó kóra ẹ̀ sí ó lè má kó sí tó fi jẹ́ pé gbogbo àwa èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa òbí abẹ̀yìn torí Ọlọ́run àwọn ọmọ wa tó bá jẹ́ pé wọn lọ́rẹ̀ẹ́ òun nìkan ni kì í bá ọkùnrin ṣe kì í bóbìnrin ṣe ń máa dá ṣe ni kò lọ́rẹ̀ẹ́ ọkùnrin kò lọ́rẹ̀ẹ́ obìnrin ẹ̀sùn mọ́ wọn dáadáa ẹjọ́ rẹ̀ wọn ẹ̀yin òbí. èyí láti lọ́rẹ̀ẹ́ ó kàn jẹ́ pé ó kàn gbọ́dọ̀ lójú irú ọ̀rẹ́ tí ó ní ni. fi bàbá rẹ ṣọ̀rẹ́ fi ìyá rẹ ṣọ̀rẹ́ ó má sí tó ò lè sọ fún wọn kó má sí irú tó ò lè fi hàn wọ́n. ìyá rẹ bàbá rẹ nìkan ni wọn lè fi ẹ́ ṣe yẹ̀yẹ́ bọ́ ọ bá sọ̀rọ̀ tí ò yé ọ fún wọn. ẹ jọ̀ọ́ ká nígbà tí Farouk wọ́n sẹ́ndì wọ́n bá sọ̀rọ̀ ìbáṣepọ̀ ọkọ akọsákọ tó sì délé tó sọ fún bàbá rẹ̀ nígbà jẹ́ pé kò kú lọ́rẹ̀ẹ́ kankan ta dádì nǹkan báyìí ni bàbá rẹ̀ ó sọ fún pé má rìnrìn bẹ́ẹ̀ o ọ̀nà àánú ni o wọ́n ṣe ń sẹ́ndì fídíò tó bá ti sọ báwọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì fídíò sí yóò blọ́ọ̀kì wọn dànù ni àti pé ẹ̀yin òbí náà sì rèé tọmọ yín lọ rèé kọ́ṣẹ́ ẹ mọ irú iṣẹ́ tọmọ yín kọ́ ẹ mọ ibi tó wà o irú àwọn èèyàn tí ń bá ṣe o ọmọ yín sun lé iṣẹ́ ń sun bìkan ẹ mọ ibi tó ń sun o
ẹ trust àwọn tó wà ń bẹ̀ o. ẹ dákun torí bí wọ́n bá tọ́jú ọmọ yìí náà tó lè padà tó lè rí gẹ́gẹ́ bí ọ̀dọ́langba ọmọ kékeré ọmọ 14 years tó bá tọ́jú ẹ̀ tó sì padà dá pé tó lè padà ó lè dàbí bí Ọlọ́run ṣe dá a mọ́ àìmọye kan tí ó ti bàjẹ́ lágọ̀ọ́ ara rẹ̀. àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú bíbélì kí ni Sódómù àti Gòmórà kí ló ṣẹlẹ̀ sí wọn ò ní parun dáàdi Farouk ètò wà ńlẹ̀ yìí ó ju agbára tiwa lọ ká ní aníkápá láti ní kí Farouk máa lọ kí bàbá ìyẹn náà máa mọ́mọ́ wọn lọ kẹ́ má pàdé mọ́kàn lọ tọ́jú ẹ̀ àbá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ju ìkápá wa lọ ẹ sì gbọ́n tí bàbá sọ wọ́n làwọn ò fẹ́ nǹkan kan ju kí ni bàbá ìdájọ́ òdodo ẹ sọ̀rọ̀ sí kíní ìdájọ́ òdodo wọ́n ní ìdájọ́ òdodo làwọn fẹ́ a jẹ́ pé ó kù sọ́wọ́ ẹlẹ́dàá Farouk ẹlẹ́dàá bàbá rẹ̀ àti ẹlẹ́dàá ìyá rẹ̀ kò sí lọ́wọ́ tiwa mọ́ Ọlọ́run á ibi tí ó bá já sí àwọn ọmọ ibi tó lè já sí ná àtàwọn kì yóò jábì kan yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tó tún kù bẹ́ẹ̀ tẹ́ ń dọ́gbọ́n ṣe tẹ́ ń dọ́gbọ́n wàkiwà torí jọ tí àkàrà bá tú epo ìbá dá kẹ́ ẹ jáwọ́ ní ìsinyìí kó tó di pé yóò dẹ̀ sísìn yín la kó tó di pé ipá yín ò ní ká mọ́ criminal offence ní Nàìjíríà o èmi ò mọ̀lẹ́ ẹbòmí o ṣùgbọ́n ti ìlú tá a wà yìí criminal offence ni Ọlọ́run ó ṣàánú fún gbogbo wa. ọlá bí mo ṣe pé ọlá yẹn ètò yìí ẹ jẹ́ kí ọmọ yẹn ó dìde máa lọ ta bàbá rẹ̀ náà ẹ dìde ẹ máa lọ ta kí Farouk náà ó dìde kí ọlá ó fa Farouk lọ́wọ́ kí wọ́n jọ bọ́ta kí bàbá Farouk náà ó tẹ̀lé èyí tó tún kàn nínú ìgbésẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ti mọ̀ bó bá dẹ̀ ṣe rí ní ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbọ́ bí ọ̀rọ̀ ń bá dé kọ́lọ́n kó ṣàánú fún gbogbo wa Farouk àfọlọ́hún sìn ọ́ o àfọlọ́hún sìn ọ́ o àfọlọ́hún sìn ọ́ o. ẹ wo ọ̀rọ̀ Deborah Babalọ́lá tí ọkọ ẹ̀ jí ọmọ ẹ̀ gbé lọ sí Togo òun ló kù báyìí tá a fẹ́ gbọ́ ẹ má yí kú ọ̀nbẹ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. ẹ káalẹ́ sà. yes ma orúkọ yín. Deborah Babalọ́lá. Deborah Babalọ́lá láti bo. láti Olúwo ńlá. Olúwo ńlá a rí lórí ètò Kókórò Alátẹ. Túndé ló gbọ́ ọmọ mi lọ. Túndé èwo ń bẹ̀. Túndé bàbá ọmọ mi ó ti gbé lọ láti. Túndé kíni torí Túndé bẹ́nu stúdíò yìí náà. Túndé Babalọ́lá. Túndé Babalọ́lá. bẹ́ẹ̀ni. bó ló ti jẹ́ tó ṣe gbé ọmọ yín lọ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. àti ó ti lọ láti bíi a year plus tó ti lọ bó ṣe wá lọ èmi ìwà torí ó ti ń sọ kiri pé òun fẹ́ẹ́ fi mí sílé òun fẹ́ẹ́ ṣe mo dẹ̀ ti gbà pé kí n máa ṣiṣẹ́ kí n máa fi tọ́jú ọmọ mi ni. ìgbà tó wáyá mo ṣáà ṣiṣẹ́ lọ ní ọjọ́ yẹn ni mo rí i pé ni iná pè mí pé Túndé mọ̀ ti wálé ó mọ̀ ti wá gbé mo dẹ̀ try mo sáré wá bí níjọ́ yẹn wọ́n ní kí n lọ police station from police station ọ̀rọ̀ yẹn ṣáà lọ́ǹgì ṣá wọ́n ṣáà ní kí n lọ máa pè láti ìgbà yẹn mi rí kọ́ rẹ̀ pé mi rí láti èyí ó ti fẹ́ pín oṣù tó ń bọ̀ ni ó máa pọ́dún kan tó ti gbé lọ kò pè mí tó ti gbé ọmọ lọ. bẹ́ẹ̀ ni kò pè mí èmi náà ò rí i pé wọ́n dẹ̀ ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ gbà mí o. ọmọ ọdún mélòó lọmọ tó gbé lọ. nígbà yẹn 5 years ó ti pé 6 ní February.
yóò ti pọ́ ọmọ ọdún 6 báyìí. bẹ́ẹ̀ni. ẹ sì mọ ibi tí Túndé ń gbé. mi ì mọ bẹ́ẹ̀ òun àti ìyá ẹ̀ náà wá ń jọ yẹn o òun àti ìyá ẹ̀ náà wá ń jọ yẹn tán wá gbé mo dẹ̀ ń ṣe alágbàfọ̀ kiri ni tí mo ṣe lọ náà wá gbé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀ ní ṣòfò. ọmọ yẹn kan tẹ́ bí fún un. bẹ́ẹ̀ni. ń bolẹ̀ ti jọ pàdé. Ìbàdàn ni. ọmọ abo ni Túndé. ọmọ Tógò. ọmọ Tógò ni. bẹ́ẹ̀ni. tí o ti sá lọ Tógò báyìí. ó ti sá lọ torí mi gbọ́ jẹ rẹ̀ mi tiẹ̀ gbọ́ rárá wọ́n ṣàánú mi o operation mo fi bọ́ ọmọ yẹn o wọ́n ṣàánú mi ọmọ Nàìjíríà ṣàánú mi o. ìgbà tó tẹ́ ẹ fẹ́ fẹ́ra ṣé ẹ mọ àwọn ẹbí ẹ̀ kankan. mo mọ ìyá ẹ̀. ìyá ẹ̀ nìkan lẹ mọ̀. níbo wọ́n gbé ńgbà náà. a lọ ṣọdún kan ní ọ̀dọ̀ wọn ni. níbo. ní Làkọ́ a lọ ṣọdún kan bẹ́ẹ̀ ni. níbo ni Làkọ́ wà. Tógò náà ló wà. a lọ ṣọdún kan bẹ́ẹ̀. ṣé ẹlẹ́bí Tógò ni. rárá o mi ìlẹ́bí Tógò ọmọ Èkìtì ni mí. kí lẹ wá lọ sí ní Làkọ́. àjọ lọ ṣọdún kan bẹ́ẹ̀. àti ta ni. èmi àti ẹ̀ náà ni èmi àti bàbá ọmọ mi. èmi àti Túndé. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ ń bolẹ̀ kíkọ́ pàdé gangan. Ìbàdàn ni Olúwo ńlá. bàtẹ́ pàdé Olúwo ńlá kẹ́ ẹ tó di pé ọ̀rọ̀ fẹ́ yín wọ̀ ṣé ẹ talẹ̀ mọ̀ mọ́. ni mọ anybody mọ ìgbà tí àjọjọ wà yẹn mi ti gbé nílé mi ti àtijọjọ kó pọ̀ kò tí sọ̀rọ̀ òyìn bẹ́ẹ̀ tá a fi lọ́jọ́ lọ ṣọdún ní bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ìyẹ́ ìgbà tí ó dẹ̀ ti ń rojọ́ pé torí wọ́n fẹ́ wó ọ̀dọ̀ wa ó dẹ̀ ti ń rojọ́ pé òun ní àlejò kó pọ̀ mọ́ kinníkan ò pé òun ń lọ ò tọ̀ mo dẹ̀ ti gbọ́ ládùúgbò mo dẹ̀ ti lọ gbalé mi mo ṣe gbalé wọn dẹ̀ ti wò kó tó di pé lọ mo lọ ṣiṣẹ́ lọ lọ́jọ́ kan náà ni mi rí bẹ́ẹ̀ mi rẹ́ ní tì mi rí gá gbogbo ẹrù ẹ̀ pátá ló kó kúrò nílé ìgbà tí mo dẹ̀ ti gbọ́ yẹn mi nídìí láti wá kiri mo dẹ̀ nítọ̀ ó ti lọ nìyẹn torí mo ti ń gbọ́ tẹ́lẹ̀ létà tó wá padà wá ó wá ní òun àtìyẹ́ ẹ̀ náà jọjọ wá níjọ́ yẹn wọ́n tiẹ̀ sọ pé kí n ṣe dáadáa sí wọn torí ìyẹ́ ẹ̀ tó mú wá torí ìyẹ́ ẹ̀ ti dàgbà pé bóyá wọ́n àtúnṣe sí ó fẹ́ wọ́n àtúnṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nìtọ̀ mo bá gbà pé kínní lọ́dà kílẹ̀ wá wọ ara rẹ̀ ò yá kínní kan tọ̀ ṣé ó ti wá tọ́jú àtọ́rẹ́ èmi tí mo wà àárù ni mò ń ṣe kiri o mò ń pọ́n mi ṣàgbàfọ́ kiri ni o wọ́n ṣàníyàn pé òun náà ó fẹ́ wá tọ́jú ara mo fẹ́ wá yọjú ó fẹ́ wá wo àlàáfíà mi tọ̀ abájọ sùn ilé tí mo gbà yẹn lára jọjọ sùn ó bá dọjọ́ kejì bá ní àwọn ò lè. ìgbà wo ló ti lọ kó tó padà wá ó ti lọ èyí ẹ plus ló ti lọ ń gbà yẹn. ó wá padà wọn àti yẹ. ẹjọ́ wá tún jọ sùn. bẹ́ẹ̀ ni wọn àti yẹ torí ìyẹ́ yẹn ló jẹ́ kí n kó má dàbí pé èèyàn burúkú ni mí lójú ìyẹ́ wọ́n sì ń ran ọjọ́ kan ilé ibi tí mò ń gbé létà wọn sọ pé ilé ibi tí mò ń gbé ti wọnú jù kìnnìkan ó ṣàsùn ládùúgbò torí àdúgbò ló ń gbé tẹ́lẹ̀ ó ṣàwábì kan lọ sùn mo ní mi ilé yín ò dání ó ṣàní ọ̀nà yẹn ti jìjù pé àti pé ó ti wọnú òkúta wà ń bẹ̀ àwọn ò lè rìn dáadáa wọ́n ń sinmi lọ́nà nítọ̀ wọ́n ṣe sun ọjọ́ kan bẹ́ẹ̀ níbẹ̀ yẹn náà òun ọjọ́ kẹta tán sùn mo wá kí wọn ẹ káàárọ̀ wọ́n sì ní ẹ káàárọ̀ èmi ń lọ bí iṣẹ́ o èmi ń lọ bí iṣẹ́ o pé wọ́n ṣàní àwọn ń lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ mo wé ọmọ tọmọ lọ skul ọjọ́ yẹn wọ́n fẹ́ gbọ́lúdé iléyà ni wọ́n wá close ní 12 bọ́mọ ṣe wá ń bọ̀ láti skul náà pick ọmọ nílẹ̀ tán dẹ̀ gbé ọmọ yẹn ìgbà náà mo sáré wá síbí. ọ̀dọ̀ ta lọmọ yẹn ń gbé ẹjọ́ ń gbé náà mi. nílé tó mọ̀ yẹn àbí. bẹ́ẹ̀ ni ilé tó mọ̀ yẹn ó wá lọ dúró sí ọ̀nà ibi tọmọ yẹn máa ń gbà bọ̀. ó mọ skul tọmọ yẹn náà ń lọ. ó mọ skul tọmọ yẹn ń lọ ó ti wá dúró sí ọ̀nà ibi tí tọmọ yẹn máa gbà bọ̀. tọmọ yẹn máa bọ́mọ yẹn ṣe rí i bóyá ó ṣẹ́wọ́ sí ni àbí ó kàn gbé ni mi ṣáà máa rìn yẹn ṣáà torí èmi ti ṣiṣẹ́ lọ. skul tọmọ yẹn lọ jìnnà sí ilé. kò jìnnà rárá kò jìnnà sí ilé rárá torí wọ́n dẹ̀ pọ̀ gbogbo àwọn ọmọ tó wà ní around yẹn skul bẹ̀yẹn náà máa ń lọ ó ní kò jìnnà wọ́n máa jọ wọ́n pọ̀ tán máa ń rìn bóyá bó ṣe rí i ló ṣe sọ̀kalẹ̀ àbó ṣẹ́wọ́ sí mi ìmọ̀ láti gbà yẹn mọ́ kò pè mí mo dẹ̀ ń try tí nọ́mbà wọn bá ti lọ báyìí wọn ò ní gbé kọ̀ mi. ọmọ bó lẹ́yìn. ọmọ Èkìtì ni mí. Èkìtì
ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó lágbára ó ti lọ ṣé ẹ sì mọ ìfàkọ̀ àbí kílẹ̀ pé ìlàkọ̀ ẹ sì mọ bẹ́ẹ̀. bá ní kí n máa lọ bóyá ó ti máa ṣe tó ó ti lé níbi 10 years. tẹ́ ẹ ti débẹ̀. bẹ́ẹ̀ ni. bí wọ́n láti arọ mọ́ báyìí. ìmọ̀ ẹ ṣàánú mi ni o. ẹ ṣàánú mi ni o. Túndé. ẹ ṣàánú mi. ó kọ mi wo ló tún jẹ́ àtọ̀ sí Túndé. ó ń jẹ́ Ráfẹ́. Ráfẹ́ ọ̀ya ẹ̀yà wo fọ́tò rẹ̀ o sóun ni. bẹ́ẹ̀ ni. Mr. Túndé Raphael ọmọ Togo ni àbí? Mr. Túndé Raphael wọ́n lọ́mọ Togo nìyí. kéèyàn bímọ fún yín kẹ́ẹ̀sì wá kẹ́ẹ̀hí ọmọ ọ̀hún ẹgbẹ́ lápá ìyáká láti ọdún tó lọ ẹ sì jẹ́ kí ìyá rẹ̀ ó gbóhùn rẹ̀ ṣé wọ́n ọmọlúàbí nù. wọn pè mí rárá. kẹ́tẹ̀ wá pè ya ẹ̀ ló mádàmú o ọmọ rẹ ó ti wà lọ́dọ̀ mi o kọ́mọ máa bá ìyá rẹ̀ sọ̀rọ̀ kí ìyá máa bá ọmọ sọ̀rọ̀ ọkàn ìyá yìí ó sì balẹ̀ àmọ́ ẹ jẹ́ kó gbóhùn ọmọ kò gbóhùn yín kò mọ kò tọ́mọ yín wà ayún ọmọ yìí yún ìyá rẹ̀ àwọn kò sì mọ bí tẹ́ ẹ wà in tó sì dájú ni kó ṣeé ṣe kẹ́ ẹ ti padà sí Togo ibi tí ìyá yìí sì wà tẹ́ ẹ jọ lọ kò lè mọ̀ bẹ̀ mọ́ ẹ̀yin ọmọ Togo tẹ́ ẹ mọ̀ Túndé Raphael tẹ́ ẹ mọ̀ Túndé Raphael ẹ dákun ìyá yìí ní sunkún bíi tó tó yìí ọmọ ẹ̀yọ̀ kan tẹ́yìn náà bínú ọmọ ẹ̀yọ̀ kan tí ìyá yìí bí kí ló kọ ọmọ yìí. Jeremiah Mr. Túndé abẹ́yìn torí Ọlọ́run ó ń jẹ́ àánú náà. ó tún jẹ́ àánú Mr. Túndé àánú ò ní fi yín lẹ̀ o àánú ò ní fi yín lẹ̀ o ẹ ní wá àánú tí o ẹ ní ṣàfẹ́kùn àánú o ẹ jọ̀ọ́ ẹ pè wá ẹ jẹ́ kí ìyá yìí gbóhùn ọmọ rẹ̀ káti ẹ̀ mọ́ bí níbo lẹ wà gan-an sef ṣé Togo lẹ wà ní àbí Nàìjíríà ẹ jẹ́ ìyá yìí ó mọ́ kọ́kàn ìyá yìí ó lè balẹ̀ ẹ rántí pé ìyá kan ló bí ẹ̀yin o ọmọ tẹ́ ẹ sì gbé sálọ yìí ìyá kan ló bí òun náà ẹ̀yin kọ́ ẹ̀ẹ́dọ́mọ yìí bí ìyá kan ló ń ru oyún ẹ tún gbọ́ wọ́n la ikùn rẹ̀ tó fi gbọ́mọ yìí jáde ni. kò sẹ́ni tí ò dáwó fún mi lólùwọ́. ní olúwo ńlá. kò sí wọ́n gbé pólíbàgì torí ọmọ tó gbé lọ yẹn. ayayaya. wọ́n gbé pólíbàgì fún mi nígbà tí kò rówó san. tí ò rówó san. bẹ́ẹ̀ ni wọ́n gbé pólíbàgì fún mi ní. ọmọ òun náà ló wá gbé sálọ yìí Mr. Túndé Raphael ẹ bẹ̀rù Ọlọ́run o arọ̀ yín abẹ̀ yín arọ̀ yín abẹ̀ yín ẹ pè wá sórí nọ́mbà wa 08079226335 ẹ̀yin tẹ́ bá wọn Mr. Túndé ẹ bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà yẹn àbí Mr. Túndé náà lè pè wá 08079226335 ẹ jọ̀ọ́ nítorí ìtọ́ lọ́n abẹ̀yìn arọ̀ yín ni o Ọlọ́run ní fọmọ náà pa yín lẹ́kún o kò dẹ̀ ní fi ẹ̀yin náà pa àwọn òbí yín lẹ́kún ìyá tí ó bí ọmọ yìí ti ń sunkún káàkiri yóò pé ọdún kan lóṣù tó ń bọ̀ yìí tó ti gbóhùn ọmọ ẹ̀ tó ti fojú gan ní ọmọ rẹ̀ ọmọ kan tó sì bí náà nu ẹ náà sì mọ ipò ẹ mọ bó ṣe bí ọmọ yìí tí wọ́n yẹ kẹ́ ẹ fi dájú ẹ̀ abẹ́yìn ni o Mr. Túndé Raphael ẹ jọ̀ọ́ Jeremiah ló kọ ọmọ yẹn ó sì tún jẹ́ àánú ò ní fi yín lẹ̀ o ẹ ní wá àánú tí o ẹ pẹ̀lẹ́.
ọlọ́run á ṣe ní rírí ẹ ti gbọ́ á gbóhùn wọn ẹ fọkàn yín balẹ̀ á gbóhùn wọn ọlọ́run sẹkún yín dẹ̀rín ó gbọ́ ẹkún tẹ́ ẹ sun tí gbogbo àgbáyé ń gbọ́ tó sì rí pẹ́ ń sunkún yóò dẹ̀rín láìpẹ́ yìí Mr. Túndé ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn wọn kàn sí a ẹ ti gbọ́ ẹ dìde. ọ̀gbẹ́ni tó sọ̀yàwó rẹ̀ nù tó jẹ́ pé òun ló fọ ara ìṣera ẹ̀ tó lè jáde kú ọ̀nù ilé tó wá bẹ̀rẹ̀ sí ń sunkún tó ń wẹkún mu bòròbòrò pé kó ń bọ̀ ń bẹ̀ ìyàwó òun kó padà wálé òun ló kù báyìí. ẹ wò ó ẹ má yí kú ń bẹ yẹn mi bẹ́ẹ̀ ṣe ń wo fún ẹnìkan bá mi láì kẹ̀kẹ́ máa kọ́mọ̀ ẹ̀kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára. ẹ̀ dènà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. kìyẹn kẹ wá gbẹnu sí kẹ sọ̀rọ̀ sókè kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ káalẹ́. ẹ kálẹ́. yes sir orúkọ yín sir. orúkọ mi ni Idris Abolore. Mr. Idris Abolore. bẹ́ẹ̀ni. láti bo. láti Ìbàdàn bí báyìí. láti Ìbàdàn yìí a rí lórí ètò Kókórò Alátẹ kí ló ṣẹlẹ̀ sí òsì. à ń wá ìyàwó mi ni. bó ló ti jẹ́. ẹ ṣe gan ní àárọ̀ àná ní àárọ̀ ìjẹta which is on the 15th so ó ní ọmọ mi kékeré nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn àti wọ́n jẹ nǹkan ní overnight ó jẹ dòdò plantain ó dẹ̀ máa ń ta plantain so wá jẹ plantain wọ́n á ní wọ́n á na ọmọ láàárọ̀ kùtùkùtù tó dẹ̀ sẹ́yìn pé kíní yẹn lead sí pé kéèyàn máa ṣe pé nǹkan kan no báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe pé mo bá kàn sọ fún pé. ẹ máa yí òun yẹn sókè díẹ̀. mo bá kàn sọ fún pé ok jáde pẹ̀lú èpè rẹ̀ jọ jáde pẹ̀lú èpè. ó jáde kún òun ilé pẹ̀lú èpè bàtí pé yẹn ti pọ̀ jù. ẹ ti get jáde pẹ̀lú èpè yìí láàárọ̀ kùtùkùtù níwà èmi dẹ̀ lọ sí mosque láàárọ̀ jẹ́ bí mi sì sọ ẹ̀dá mo kàn jáde ní tèmi ni mo lọ sí mosque. ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé wà nù yàrá. mo kàn jáde ní ẹ̀yin sókè díẹ̀ sí. mo kàn jáde láàárọ̀ èmi kàn lọ sí mosque ní tèmi ni so ìgbà tí màá padà láti mosque mo bá níwájú ta the next mo wọlé báyìí náà kàn wọlé ni ó dẹ̀ píkì aṣọ àti brush àtàwọn ọjà tó gbé dání so ó dẹ̀ jáde lọ nírètí pé bóyá ó jáde ó dẹ̀ tún máa ń ṣiṣẹ́ ní ọ́fíìsì kan so nírètí pé bóyá because ilé mọ́mí wọn ò jìnnà sí ọ̀dọ̀ wa nírètí pé bóyá ó lọ síbẹ̀ pé ó lọ múra ń bẹ̀ pé from there ó máa gbàbẹ̀ lọ sí ibi iṣẹ́ ìròrí ti tèmi nìyẹn so since there a ò rí. láti jẹta. bẹ́ẹ̀ni. wọ́n á ń gbé kínní yẹn fọ́tò wọn. àwọn fámìlì ìyàwó yín náà wá sí ìbàyìí náà. wọ́n ti wá bọ̀ ìgbà sílẹ̀ ti ṣú jù so wọ́n ti lọ. àwọn náà láwọn náà ò rí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ pé nọ́mbà ẹ̀ kò lọ àbí kò gbé. tó ṣẹlẹ̀ pé fóònù ẹ̀ ní fault ó fẹ́ engineer so nítorí fóònù ẹ̀ ní fault so ìgbà tá a wá dé ọ̀dọ̀ engineer which is níjẹta yẹn wọ́n ló ti wá gba fóònù yẹn. ó ti wá gba fóònù ó ti lọ. bẹ́ẹ̀ni. kí ló kọ wọn. Ganiyat Abolore. Ganiyat Abolore. bẹ́ẹ̀ni. àwọn ọmọ wọn kọ́. wọ́n wà. àmọ́ wà lọ́dọ̀ tí. bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ àdúgbò wo lẹ́ ń gbé. Àkóbọ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà arábìnrin tí ẹ̀ ń wò yìí ó sì ṣeéṣe kẹ́yìn náà máa gbọ́ wa Mrs. Ganiyat Abolore ọ̀rọ̀ yín ti di wàhálà o láàárín ọkọ yín àtàwọn ẹbí yín Mrs. Ganiyat Abolore níbikíbi tẹ́ ẹ bá wà tí ìṣepẹ́ ẹ̀sìn náà wọn. no nígbà tí o ṣe mí ní kí náà porúkọ ìyẹn ò kí n ṣe. nítorí pé wọ́n ń ṣépè lẹ́fì bí àpọ́n ẹ̀pẹ́ ẹ̀ nà wọ́n àbẹ̀ sọ̀rọ̀ burúkú sí wọn gan. no mi ò sọ̀rọ̀ burúkú sí torí pé ó ń ṣe pé tó bá jáde pé ara rẹ̀ á wálẹ̀ pé ẹgẹ́ tó bá padà wọnú ilé so normal. ṣé jáde síta tẹ́ ẹ sọ yẹn ni pé jáde síwájú ta àbí jáde kò ń lé mi. ọ̀nà méjì ni obìnrin ló ní ilé náà báyìí máa sọ pé jáde kúrò nílé. jáde kúrò wo mi fẹ́ jáde tó bá wọn kò fẹ́ máa ṣépè ní jáde kó nílé mi sínsìn àbí wo ìyá ọ̀rá bọ́ta lọ ṣépè rẹ̀ ń ta nígbà bá ṣe tán wọlé padà. bẹ́ẹ̀ni. pé ọ̀nà méjì ni. bẹ́ẹ̀ni jáde kúrò pẹ̀lú èpè rẹ̀ tí mo sọ nìyẹn. jáde pẹ̀lú ìbínú lẹ ti sọ o. mo sọ pẹ̀lú ìbínú pé but bàbá ṣé téèyàn bá ní kéèyàn jáde kúrò nínú ilé tó lọ ọmọọṣẹ́ mọ̀ kó jáde kó dẹ̀ ti gẹ̀ẹ́tì èmi lérò mi ò mọ̀ pé bóyá ó máa take to that extent. so ẹ ti máa ń fa nǹkan bá ń rí.
ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tó bá dẹ̀ ti jáde bẹ́ẹ̀ ó máa padà ó lá calm I get so. Okay. Mrs. Ganiyat Abolore. Mrs. Ganiyat Abolore. Ó mà kẹ́ fẹ́ dájú ọkọ yín ni. Ẹ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé every time jáde yẹn ẹ fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́. Wọ́n ti wá kẹ́kọ̀ọ́ báyìí. Àwọn náà ò lè sùn mọ́. Ọkàn wọn ò balẹ̀. Wọ́n ti ń wá yín káàkiri. Àwọn ẹbí yín náà ti ń dààmú. Níbikíbi tẹ́ ẹ bá wà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bọ̀ wá s'Agidigbo Mrs. Ganiyat Abolore tàbí kẹ́ ẹ pe àwọn ẹbí yín ó dáa o dádì o mọ́mí o níbi tí mo wà rèé o mò ń bọ̀ wá bá yín o ká sì jọ yanjú ẹ̀ tó bá pé ní tẹ́ ẹ fẹ́ lára ọkọ yín ni pé ó máa ń sọ gbogbo àtẹ́ bá jọ ní ọ̀rọ̀ tẹ́ ẹ ní argument ó máa ń sọ pé kẹ́ ẹ jáde tẹ́ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ jájọ sọ kájọ yanjú ẹ àwọn ọmọ yín bẹ́ẹ̀ lé wọ́n nílò yín ọkọ yín nìkan ò lè dá wọn tọ́ ẹ jọ láàrin ọjọ́ méjì tẹ́ ti kú léyìí ayún yín ti ń yàn àwọn ọmọ ẹ jọ Mrs. Ganiyat Abolore ibikíbi tẹ́ ẹ bá wà àbí ọ̀dọ̀ ọ̀rẹ́ yín tẹ́ ẹ wà rẹ́ tẹ́ ń gbọ́ àbọ̀dọ̀ ẹbí náà ni ẹ̀yin tẹ́ ẹ mọ ibi tí wọ́n wà tàbí káwọn náà dẹ̀ ń gbọ́ fúnra wọn Mrs. Ganiyat Abolore ẹ máa bọ̀ wá s'Agidigbo láàárọ̀ ọ̀la tàbí kẹ́ ẹ pa àwọn ẹbí yín kó sì yanjú bẹ́ẹ̀ ẹ jọ wọn tún ọkọ yín kò tún dáṣọ ọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ wọ́n ti kí lẹ kọ́ ẹ sọ kí wọ́n gbọ́. ẹ bá mi bẹ̀ o. ẹ̀yin náà bẹ̀ wọ́n fúnra yín. ó jọ kó padà wálé o. kí ló kí wọn. ẹ má sọ. ẹ gbọ́ ọkọ yín náà ti ń bẹ̀ yín o ẹ máa bọ̀ wá s'Agidigbo ẹ ti gbọ́. ẹ ṣeun pẹ̀lú ògùn Ọlọ́run wọn sì wà ẹ dé fúnra yín. ogo bá ṣe jẹ́ ẹja máa gbọ́ ṣe ti gbọ́ sà. tó àníríjù báyìí lọ yẹn wá lórí ilé tí a mú wá fún yín lónìí bó tó ṣe ń lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.